ó ti di woro sí woro láàrin Wùmí Toríọlá àti Bukky Wright, ìyẹn àgbà òṣèré wa tó sì jẹ́ wípé ọ̀rọ̀ náà ti wá ń lọ́rán tó lórí ayélujára báyìí o. Nafisat Ahmed, ìyẹn ayáléèdè Akínọlá ìyá nígbà kan rí, ó ti bọ́ síta láti sọ̀rọ̀ láti tú gbogbo àṣírí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ tó fa ìpínyà o. Ìyàwó Mohbad ó ti wò sùnsùn, ó sì ti rán ọmọkùnrin kan lẹ́wọ̀n látàrí àwọn ẹ̀sùn eléyìí tó fi kàn án. ẹ wá ra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Ohun tó ń lọ níranto lórí ayélujára báyìí ní ti Wùmí Alọ́ba, ìyẹn ayáléèdè Mohbad nígbà náà, òun ni wípé ó ti gbé ọ̀rọ̀ ọmọkùnrin kan, ó ti gbé lọ sílé ẹjọ́ báyìí tó ń sọ wípé ọmọkùnrin náà ó bẹ̀rẹ̀ sí ní gbé ìròyìn òfegè ní orí ọ̀rọ̀ òun àti bó ṣe ń lọ. Ṣé ẹ bá gbàgbé, sẹ́yìn náà mọ̀ pé wọ́n ń ṣe ìwádìí látàrí ikú eléyìí tó pa ọkọ rẹ̀, ìyẹn Mohbad olórin tàkasúfèé nì, tó sì jẹ́ pé wọn ò tiẹ̀ tí ì wá fírí ibi fi ẹnu ọ̀rọ̀ náà jóná láti ìgbà tí ọ̀rọ̀ gan náà ti ṣẹlẹ̀. Èyí ló wá mú kí ọmọkùnrin blọ́gà yìí, ìyẹn àwọn agbéròyìn orí ayélujára, òun ló mú kó máa sọ oríṣiríṣi àwọn kò bá kùn gbé ọ̀rọ̀, ìyẹn nípa ìyàwó Mohbad, ìyẹn Wùmí Alọ́ba. Ọmọkùnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Ọládìméjì, tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní immunizer, òun náà ni ọ̀rọ̀ náà sì gbálé lórí, tó sì jẹ́ wípé ọ̀rọ̀ òun gan báyìí ó ti gbé dé ọgbà ẹ̀wọ̀n, ó ti gbé dé àgọ́ ọlọ́pàá báyìí. Eléyìí tí wọ́n sì ní kó lọ mú wá, ó fẹ́ jọ bíi wípé ọmọ náà yóò ṣẹ̀wọ̀n ní ìgbà pípẹ́ díẹ̀, nítorí wípé ọ̀rọ̀ náà ó ti wá ń lọ́rán tó lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣàdédé la rí tí Wùmí Alọ́ba tó gbé ọ̀rọ̀ náà sórí ayélujára, tí àwọn ènìyàn náà sì bẹ̀rẹ̀ sí ní gbà á bí ẹni gbàgbà ọtí, wípé ọmọkùnrin tí à ń sọ nípa rẹ̀ yìí wípé kò tiẹ̀ fẹ́ dẹ̀yìn lẹ́yìn òun, níṣe ni ó ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Àwọn olólùfẹ́ ọmọkùnrin náà wá dákẹ́ o, wọ́n ní níṣe ni àwọn máa ń kìlọ̀ fún, bẹ́ẹ̀ làwọn ẹlòmíín náà sì tún ní kò yẹ kí Wùmí Alọ́ba kó ṣe bẹ́ẹ̀. Ó wá ní níṣe ni ó ń dúnkokò mọ́ ẹ̀mí òun ló jẹ́ kí òun ó gbé lọ sí ilé ẹjọ́, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn òfegè ló ń gbé nípa òun, pé bóyá òun tiẹ̀ fẹ́ sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí ti àwọn ẹjọ́ èyí tó ń lọ nípa ti ikú Mohbad. Eléyìí ló mú kí ọmọbìnrin yìí kó gbé gbàjarè síta, tó sì lọ mú ọ̀rọ̀ rẹ̀ lọ sí àgọ́ àwọn ọlọ́pàá, léyìí tí wọ́n sì ti wá ránṣẹ́ pé ọmọkùnrin náà báyìí. Ṣùgbọ́n àwọn ohun tí wọ́n ní kí ọmọkùnrin náà mú wá láti gba béèlì rẹ̀, òun ni pé wọ́n ní kó mú odidi àwọn ènìyàn onídùúró méjì wá, tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba, tí wọ́n sì ní owó tó tó 700,000 naira ní àkáǹtì wọn, ìyẹn ní ilé ìfowópamọ́ wọn. Òun ni wọ́n tó lè fi ọmọkùnrin yìí sílẹ̀ àti kó sì san àwọn owó kan, ìyẹn ní wípé owó ìbàlórúkọ jẹ́. Ọ̀rọ̀ yìí òun náà ló wá ń lọ́rán tó lórí ayélujára báyìí, nítorí wípé ó fẹ́ jọ pé ohun tí wọ́n ní kọ́mọkùnrin yìí ó mú wá ó le lọ́pọ̀lọpọ̀ kó tó di wípé wọ́n ó fi sílẹ̀. Èyí náà ni àwọn èèyàn sì rí gbọ́ lórí ayélujára, tí wọ́n sì ń gbépò yẹnu ní orí ayélujára. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ ń sọ fún wípé ẹni a wí fún ọba jó gbọ́, òun náà ni ọ̀rọ̀ ọmọkùnrin náà. Ìyàwó Akínọlá ìyá òun gan náà ti wá bọ́ síta sọ̀rọ̀ báyìí o. Ìyàwó Akínọlá ìyá léyìí tó jẹ́ wípé wọ́n ṣe ìgbéyàwó ní ọdún tó kọjá lọ, ṣùgbọ́n láàrin oṣù mẹ́ta bí mélòó òun náà ni ìgbéyàwó náà ló forí ṣánpọ́n ló sì túká. Láti ìgbà náà ni ọ̀rọ̀ wọn ló sì ti ń lọ́rán tó lórí ayélujára, táwọn ènìyàn sì ti ń gbé ọ̀rọ̀ náà pòye ẹnu. Ọmọbìnrin ọ̀hún, ìyẹn Nafisat Ahmed, òun gangan fúnra rẹ̀ ó ti wá bọ́ síta láti sọ̀rọ̀ báyìí, láti sọ ohun gan ní pàtó
tó fa yánpọnyánrin láàrin òun àti ọkọ rẹ̀ yìí. Ó ní lóòótọ́ òun ni ó dàgbà lọ́pọ̀lọpọ̀ ju òun lọ. Ó ní ṣùgbọ́n òun jẹ́ ẹnìkan tí kì í sọ̀rọ̀ síta tàbí tí kì í fẹ́ràn láti máa gbé ọ̀rọ̀ ìdílé rẹ̀ wá sórí ayélujára. Òun náà ni kò jẹ́ kí òun ó fọhùn látijọ́ ẹ̀. Ṣùgbọ́n ní ti irọ́ bàǹtà eléyìí tí Akínọlá ìyá tó pamọ́ òun ló jẹ́ kóun bọ́ sórí ayélujára láti wá sọ ọ̀rọ̀ àti láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà lórí ayélujára. Bẹ́ẹ̀ bá gbàgbé níṣe ni Akínọlá ìyá bọ́ síta tó ní ọmọbìnrin náà kódà lọ́jọ́ tó kó jáde kúrò nílé níṣe ló yẹ kí àwọn ó jọ lọ sí òde àríyá kí àwọn ó jọ lọ jẹ mílíkì níbẹ̀. Ṣùgbọ́n ṣàdédé ni ọmọbìnrin náà sọ wípé òun ò lọ mọ́ pé kóun máa dá lọ. Nígbà tí òun fi padà délé ó ti kó ẹrù ó sì ti jáde kúrò nílé. Èyí ni Akínọlá ìyá sọ tí ọmọbìnrin náà sì bọ́ síta láti wá fèsì sí wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ rárá o, wípé kò sì sí ẹni tí yóò máa jẹ̀gbádùn nílé ọkọ tí ó wàá sọ wípé òun fẹ́ kúrò ńbẹ̀. Ó wá yẹ kó ti yí àwọn èèyàn náà wípé bó ti ń lọ nílé ọkọ òun pé kò tiẹ̀ tẹ́ òun lọ́rùn rárá, wípé bó tiẹ̀ ṣe wá tún ṣẹlẹ̀ ní wípé ọ̀rẹ́ òun tímọ́tímọ́ tó farahàn níbi ìgbéyàwó àwọn òun ni ọkọ òun tún wá lọ gbé tó tún gbé gẹ́gẹ́ bí ìyàwó tuntun, léyìí tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ rárá. Ní ó bá sọ wípé níṣe ni òun ń jowú o. Ó ní kódà ó tún wá fi lé wípé lọ́jọ́ náà ló ti sọ wípé ẹni tí tó bá òun wá síbi ìyàwó yìí òun ti mọ̀ pé òun ó padà fẹ́ gẹ́gẹ́ bí aya náà ni. Tó ọ̀rọ̀ yìí òun náà làwọn èèyàn wá gbọ́ lórí ayélujára tí wọ́n ní kò yẹ kí èèyàn máa wí bẹ́ẹ̀ ní ojú obìnrin. Ṣé ẹ sì mọ̀ wípé òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú, òun náà ni òwe àwọn Yorùbá ló máa ń sọ. Kò wá tán síbẹ̀ o, lọ́mọ ìyẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ yìí lòun náà bá fèsì síta wípé ohun tó ń ṣe yìí kì í ṣe ohun tójú òrírí, wípé kò sì sí ohun tójú òrírí lábẹ́ ọ̀run, wípé eléyìí tóun ṣe yìí àṣegbésì ni pẹ̀lú torí wípé òun nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ dáadáa àti wípé ó ní nǹkan tí ọmọbìnrin ọ̀hún ṣe fún òun ìyẹn Ahmed Nafisa yìí tó ṣe fún òun tó jẹ́ kí òun ó gba ọkọ rẹ̀ pé ó hùwà àìdáa sí òun pátápátá òun náà ni ó jẹ́ kóun gba ọkọ rẹ̀, léyìí tó sì já sí wípé ó tún sọ pé ó tún tẹ̀síwájú láti máa sọ wípé òun kọ́ ni òun lọ bá ọkọ rẹ̀ bí kò ṣe wípé ọkọ rẹ̀ ìyẹn Akínọlá ìyá òun ni ó wá bá wọn. Bẹ́ẹ̀ la sì rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní nàka àbùkù sí Akínọlá ìyá fúnra rẹ̀ wípé kò yẹ kí ó dán irú nǹkan báyìí wò. Èyí náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká tún mú wá sí etí ìgbọ́ tí ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa lọ sí abala àríwísí eléyìí táwọn olóyìnbó máa ń pè ní comment section kí ẹ bá wa fi èrò ọkàn tiyín náà síbẹ̀. Wùmí Toríọlá àti Bukky Right ó ti di woro sí woro láàrin àwọn méjèèjì tó sì ṣe wípé ọ̀rọ̀ àwọn méjèèjì ó ti wá ń lọ rántó lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ bá gbàgbé wípé Bukky Right ti gbé eré kan jáde nígbà kan rí ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn, ó ti ṣe díẹ̀ sẹ́yìn náà tó gbé eré náà jáde tó pe orúkọ rẹ̀ ní Ọmọ́tárá Johnson. Ó ti wá tún ṣe tán láti wá tún mú eré náà padà wá sí sinimá báyìí léyìí tó pe orúkọ rẹ̀ ní Return of Ọmọ́tárá Johnson. Bẹ́ẹ̀ náà bá wo eré náà nígbà náà ẹ mọ̀ pé ọ̀kan ṣoṣo láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ nítorí pé kò tiẹ̀ lálàfiwé kò sì sí ohun tí kò dára nínú eré náà nítorí pé ó kọ́yàn lọ́gbọ́n lọ́pọ̀lọpọ̀ ní gbogbo èyí tí ẹ bá wo eré náà nígbà náà. Ó jẹ́ eré tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀, kódà olórin ẹ̀mí wa nì Tọ́pẹ́ Àlàbí òun gan ni ó kọrin nínú eré náà tó sì jẹ́ pé níṣe làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún Bukky Right láti kọ irú eré náà jáde àti láti gbé wá. Eré òun ló ti wá ń bọ̀ padà sí sinimá báyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní The Return of Ọmọ́tárá Johnson. Ṣé ẹ ti mọ̀ pé bí wọ́n bá ń gbéré lọ sí sinimá báyìí wọ́n kọ́kọ́ ṣe àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ kan lórí rẹ̀. Lórí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ yìí òun ní Bukky Right ló ṣe wá sọ wípé kí Wùmí Toríọlá kó kúkú jẹ́ olùdarí ètò ní ọjọ́ náà, ìyẹn eléyìí tí àwọn èèyàn máa ń pè ní event planner. Òun ni ó bá sọ wípé kó ṣe
ló bá ní ṣé ó ti fìwé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré tó yẹ kó wà níbẹ̀ ní Wùmí Toríọlá ní kò sí nǹkan tóun fẹ́ fi àwọn àgbààgbà òṣèré yẹn ṣe o níṣe ni kóun ṣàti ṣiṣẹ́ tòun ṣe é sì mọ̀ pé gbàgbós òun ni ọ̀rọ̀ Wùmí Toríọlá bó ti di woro sí woro láàrin àwọn méjèèjì ni o ni wọ́n bá ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbagba ọtí kódà Tóyìn Abraham òun kò gbẹ́yìn níbẹ̀ nítorí pé wọ́n jọ ń ṣe kọ́ńtẹ́ǹtì fún eré náà ní àwọn ènìyàn oríṣiríṣi àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àríwísí nípa Wùmí Toríọlá ìyẹn lágbo òṣèré tọ́pọ̀lọpọ̀ tí ẹ tún fi ń bá a ṣàwàdà wípé irú event planner wo lélẹ̀ event planner ìsọnù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí náà la rí lágbo òṣèré tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó kò ní ju báyìí lọ lórí ìròyìn lónìí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́.